ní tàbẹ́ fún yín táwọn èèyàn ò ti fún yín táwọn èèyàn ò ní fún yín gbogbo nǹkan bá ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ni adíyà ní ṣùgbọ́n bó ṣe lè kó jẹ́ tó ìsìnlẹ̀ náà ṣe olórí ẹbí ẹ ṣe nǹkan báwọn nǹkan tó máyà bíríkì. ẹjẹ́ ní Allahu Akbar ẹ̀dàkùn ẹjẹ́ ní Allahu Akbar. ẹjẹ́ ká kọ́ rí olórí wọ́n ní ká fọkàn balẹ̀ sàrà tó kí ni láyé tó ti kí ọ̀nàrẹ́bù ó papọ̀ ẹ wá èyàn lè nírú àwa ìkẹrù tún máa bá èdè ni wà èrò gbọ́dọ̀ bá mọ̀. ohun tó kàn ní ìsìn ẹ̀kọ́ bá fatia ló kàn wáyé. fákìlì ṣe ń là yìí jì. ẹni òní kan ò lè fún yàn kò ní ohun tí ò ní tí ò fún yàn. bí a bá ń pe oníkálukú tá à ń dárúkọ oníkálukú. lọ́yọ̀ kọ̀ọ̀kan. a rí i pé ọlọ́run ọba fi yín síbẹ̀ la ṣe ń pè yín. kájú ẹ̀ ni. àìní síbẹ̀ mọ́ náà má fi ṣàdánwò fún yín. àmín. àwa náà àìní síbẹ̀ mọ́ náà má fi ṣàdánwò fún wa. àmín. Al-Fataha. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. bàbá ní ká wọ́n ti ṣe nǹkan tó kí sí gbogbo àwọn àfáà. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. Mo gbọ́dọ̀ jókòó níwájú ayọ̀ mi lè jókòó. Àbí mi lè jókòó bí ti gbọ́. Kí ni Rọ̀ṣúlù láì sọ nípa ayé Ó ní nǹkan pípẹ́ káwọn èèyàn tó wà lẹ́yìn rí mi ní sà. Ìyẹn ní sà. Ẹ fọ̀rọ̀ Rọ̀ṣúlù lẹ́ láì. Ẹ fọ̀rọ̀ Rọ̀ṣúlù lẹ́ àmì pé káwọn èèyàn rí mi àkókò ìṣẹ̀lẹ̀ nọ́mbà 1. Ẹ jókòó ní àtọ́ká máa yanjú ẹ̀sẹ̀. Ẹ ṣe. Ṣé rí ẹ̀yà apá ìṣe ẹ̀yà èèyàn ìṣe gbẹ̀rú tí ń wá ìṣe adébí sọ̀rọ̀ láti jẹun. Ẹ̀tọ́ wà lórí ìjókòó ìlú kẹjọ sọ̀rọ̀. Lájọ́ ti tẹ̀ mí toríjọ́ Thursday tó wọ́n pè mí àwọn àwọn ibi àlùkò yáàmì àti àwọn àfọ̀n. Wọ́n ti ṣe dáa ní. Ẹran tá a fẹ́ fi ṣe sàárà àdúrà. Wọ́n gbọ́bẹ̀ lébà kò tí wọ́n 1 minute ní pé wọ́n ti gbọ́bẹ̀ lẹ́ran lọ́rùn rẹ̀ 1 minute wọ́n ti pè mí wọ́n gẹ́ẹ̀tì mi wọ́n pè é lọ ọgbẹ́ ńlá fi sọ pé kí ló dé kí ni kan afá kí ló ṣẹlẹ̀ wọ́n ní kí sáà máa lọ ọdún mọ́ra ti mọ̀. Bàtà àfàtì ni ẹ̀yẹ fọwọ́lẹ̀ bí a máa kékeré àtọ̀kọ́ ẹ̀ lọ́dọ̀ màmá ẹ̀ náà ti pè ẹ̀mí ń sọ fún mi pé ó ti ṣẹlẹ̀. Kò tó yẹ kí inú mi dùn pé inú àwẹ̀ ló bọ́ sí. Àwọn náà ẹni ọlọ́run máa ń fi inú àwẹ̀ tọrọ. Ó tún bọ́ sáàárín méjì àwẹ̀. Wọ́n fẹ́ sìn Làbàṣó jọ fún jọ Thursday tọ́nà máa ń bẹ̀bẹ̀ fún. Wọ́n sì ń jọ Jímọ̀ ó tún bọ́ sí Good Friday. Wọ́n ṣe oore yìí tán Ọlọ́run ṣe oore yìí tán ènìyàn sọ pé wọ́n ṣe tán pọ̀ wọ́n ṣe dáadáa fòmù tó láwọn ará àdúrà tí máa ń gbà lọ́rùn pé ìgbẹ̀yìn wọ́n má gbókùn sínú mọ́tò lọ àmáàsì fún Ọlọ́run dẹ́kun fún mi. Everybody tí wá ń wá bí láti jọ Thursday wọ́n ti ń wá Friday ká lọ sí wọ́n sí ilé tí mo rà fún wọn ló ní òun ò fẹ́ sùn títí o ó máa ń sọ fún mi ni ó ní kí n máa lọ gba kíní kan sẹ́mẹ́ntìrì àbí sẹ́mẹ́ntì lẹ́ máa ń gbà yẹn òun náà tó bá ti máa yá ilé òun lòun fẹ́ o
máa wá tẹ̀wọ́n mi létí gbogbo gbà àwọn ṣe rò pé àwọn náà ní fọwọ́ mẹ́wàá jẹun agbára ti ra wa ta fẹ́ gbé ẹ̀ka àti bàbá náà so mo láti má dẹ́rù tí nǹkan tó fẹ́ so mo ṣẹ̀rọ ní létí ẹ̀sìn wọn sí i láìjọ́ tó ti wá sí wọ́n yìí àwọn èèyàn tí wọ́n bí ẹsẹ̀ èrò ń bì àwọn èèyàn kan wò pé yọ̀gẹ́ ẹ̀ máa wà bàbá tó tún yẹ kó wá ọlọ́run máa fún wọn lálàáfíà alájí kọ̀ọ̀yà tí àyà ipò ilẹ̀ rẹ̀ so àwọn èèyàn wà wò pé ẹ̀ńtà ìwé níjọ́ wẹ́dí ọmọ èèyàn táwọn ní Ọ̀ṣìṣàbọ̀lá lórí kan àwọn èèyàn ti fà láàjì bomi pé mo dọ̀bálẹ̀ àwọn bàá dìde gbogbo ọ̀gbọ́n náà ti fi ṣe ọ̀rọ̀ ní tóró 1984 mo jáde secondary school ní Tàlàsó 84 jáde 1984 ni mo jáde secondary school ní Nàìjíríà model ọdún yẹn gangan ní Tàlàsó 84 jáde mo ti ń ṣe Fuji ẹlẹgbẹ̀ẹ́lé láti 1983 mo wá fi kún pé téèyàn bá lè ṣe rẹ́kọ̀dù tí ó gba gbogbo ayé because rẹ́kọ̀dù yẹn worldwide record ní Tàlàsó 84 téèyàn bá lè ṣe rẹ́kọ̀dù tó gba gbogbo ayé bẹ́ẹ̀ nínú fẹ́ tàbí ẹni ọlọ́dẹ gbà wọ́n wá ti ń wò pé jẹ́ni máa gbogbo gbígbà fún pátápátá yẹn torí pé jẹ́ mentor mi inspiration mi gbogbo ẹ̀ tó jẹ́ kí n máa kọ́ ẹ̀ máa sọ pé èèyàn gbọ́ èmi á yà sọ ẹlòmíràn ní fẹ́ sọ máa dì múra èmi á sọ ẹ̀ tó jẹ́ kí n máa kọ́ ẹ̀ wọn náà wọn gà á tètè ṣiṣẹ́ lábẹ́ wọn àwọn kámẹ́lá sàwáǹdì láti bá lómi lé bàtà ń lọ sukùl tàbá lọ wá ṣe bí joint kìíní tàbá láti sukùl rọ̀lẹ́ tó fẹ́ lọ plé lálẹ́ wọ́n wà níbi àwọn náà wà níbi. wọ́n wá wà lórí ìjókòó ní èmi ìjọ kẹta ó yẹ kó travel níjọ́ Thursday lọ London Thursday tó ń bọ̀ yìí láti lọ ṣeré ní London mo wá tún bẹ̀ wọ́n pé mo fẹ́ kán wà níbẹ̀ níjọ́ mẹ́jọ níjọ́ Friday wọ́n wá tún láwọn máa dúró mi ò rò pé kankan tún wà tí mo tó fẹ́ gbà wọ́n. ó máa dùn mí gẹ́gẹ́ bí ọmọ ní àjọṣe tó wà láàrin èmi àti ìyá wa tí mi ò bá wá ní sí kankan ní gbogbo ẹ̀ ó dákẹ́ distance Ìjẹ̀bú Òde sẹ́kọ̀ọ́ kept me behind kò lọ títí wà pẹ̀lú mi mo dẹ̀ sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ pé ó yá kò lọ títí afárá jíde ọmọ lọ sẹ́kọ̀ọ́. ẹni nìta mo bẹ̀ ní ẹ̀bẹ̀ wá pa ni torí mo gbàlejò láàárọ̀ yìí mo ti ń dúró bí ìdájí nígbà tí dé mi torí traffic tó wà bẹ́ẹ̀ yẹn nígbà tó jẹ́ ìdásọ́ mi pé traffic yẹn ó lift ẹni tó jẹ́ kí n mọ̀ pé traffic lift pàápàá ó ní ọ̀gá òun ló wá sọ́dọ̀ mi láàárọ̀ yìí àti ládéhùn wá ní àwọn òdi traffic nígbà táwọn bọ̀ bá lè ṣe ń wé yẹn lè sí traffic kò sí mi náà láti máa lọ kó tún wá jẹ́ pé ọjọ́ mẹ́jọ ìtura sinmi mo ní show náà di 16th ní London àṣírí ìfakọrẹ́dẹ́ a lè ti fọjọ́ sí yẹn láti bí almost 1 year and a half wọ́n sì fi gba visa náà on bank so kò sí bí ìṣe ní lọ but tó bá débi ká dúró ṣe fìdá àwùjọ mẹ́jọ àyè Ọlọ́run sì ṣe kí ni ó sì máa yí ẹ lẹ̀ yóò sì mẹ́ta. So ní òun ṣe ẹ̀bẹ̀ ẹ̀tọ́ ni nítorí pé tí ìgbà wá wá dùn mí á dèmi gan fúnra mi yàtọ̀ sí pé bóyá àjọṣe láàrin wa àjọṣe ọmọ àti ìyá láàrin èmi àti Àdíjà àjọṣe ìyá àtọmọ ìyẹn ṣe pàtàkì òun ti lọ báyìí sí ó ti dẹrù lẹ̀ má wá mo tún sọ lẹ́ǹkan sẹ́rù tó ti lẹ̀ mú wa yẹn títí tí àwa náà tá máa fi padà tá máa lọ bóòmù náà Ọlọ́run ní ọlálẹ́ ẹ̀kọ́ ní jẹ́kẹ́ náà tó ọgbọ́n náà ní fọ́ ilé òní dàrú gbogbo ní ìṣẹ̀lẹ̀ gbogbo àwọn ọmọ tọ́lọ́run ní kó tara àwọn náà jáde
wọ́n á sìn ẹ́ jìnnà ìwọ náà á sìn wọ́n jìnnà wọ́n á dógbó wọ́n á dàgbà ìwọ náà á dúgbó wọ́n á dàgbà lágbára Ọlọ́run ó ṣe máa yọ Ọlọ́run ní sọ̀rọ̀ látòdìjọ́ èyí tó wá lọ yìí ó máa wá mọ ìgbà yẹn sí dáadáa torí kò ní fi kankan fi ẹ́ lẹ̀ ẹ̀yin méjèèjì Ọlọ́run ṣe yín lọ́rẹ̀ ara yín lójú ayé bó ṣe máa ṣe yín lọ́rẹ̀ ara yín náà ní títí onífìgbà kan yẹsẹ̀ lọ́lá fàátì ẹ̀sẹ̀ láti rẹ̀ fàátì. Bismillahir Rahmanir Rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراط المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. ká sọ pé amina ká sọ pé amina ká sọ pé amina gbogbo àwa lọ́kùnrin gbogbo jọ̀wọ́ lọ́kùnrin lóbìnrin o ẹ ká kọjá fara rẹ̀ tí a jọ jókòó ṣe fìdáhù tíjọ́ mẹ́ta fún alájà wa Kàdíjàtù Kúbúrà lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ inú òun gba inú alájà Abdulwasi Alabi Pasuma mo fi ń àwọn èèyàn ti wá láti Ìlọrin láti Kaduna ojoojúmọ́ làlẹ́ òtí àwọn ọmọ ti lọ níṣẹ́ lọ láìpẹ́ yìí ni jàsá kún mọ̀ lọ́wọ́ káyìrà ní jàsá. Ọlọ́wọ́ aṣọ gbogbo ilé sàn rí. Ọlọ́wọ́ aṣọ gbogbo ilé sàn rí. Èyí tí Alhaji Abdulwasi Alabi Pasuma ṣe ọlọ́wọ́ ní fi sọ lórúkọ ọbú. Èyí tó ń ṣe gẹ́gẹ́ bí àdúrà tí Alhaji Abdulwasi Àyìndé tí wọ́n ṣe kò sí tí máa bàyàn lẹ́rù kọjá yìí pé ṣé bó ṣe ń rí tẹ́lẹ̀ ṣé yóò máa rí bẹ́ẹ̀ lọ Ọlọ́run wọlé àdúrà tí Alhaji Wasiu Àyìndé tí wọ́n ṣe fún ẹ̀yìn Ọlọ́run aláàánú Ọlọ́run níjó mi sẹ́yìn mọ́.